Àjọ Transmission Company of Nigeria jẹ́ igi lẹ́yìn ọgbà ìpèsè iná ọba ní ilẹ̀ Nàìjíríà. Ojúṣe wọn ni láti kó iná ọba láti ọ̀dọ̀ àwọn tó ń pèsè rẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn tí yóò pín fún àwọn tí yóò lò ó yíká orílẹ̀-èdè yìí. Bí àwọn ọmọ ilẹ̀ yìí ṣe ń béèrè fún iná ọba tó dára, àjọ TCN ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n rí nǹkan tí wọ́n ń pè ní right of way. Ẹ káàbọ̀ sí orí ètò Brief 360. Right of way ni òfin là kalẹ̀ gẹ́gẹ́ bí ààyè tí wọ́n fi sílẹ̀ ní ẹ̀gbẹ́ kan àwọn ibi tí wáyà àti òpó agbénáká gbà kọjá, èyí tí yóò lè jẹ́ kí wọ́n máa mójútó àwọn wáyà àti òpó agbénáká ìyẹn ní òrèkóòrè. Right of way yìí ń pèsè ààbò fún wíwọnú àwọn ibi tí wáyà gbà kọjá ní ọ̀nà àìtọ́. Right of way yìí ni ó ń jẹ́ kí iṣẹ́ àjọ TCN rọrùn ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ wọn. Láti lè máa mójútó àti ìdáàbòbò right of way yìí kì í ṣe iṣẹ́ kékeré o. Ìṣòro ńlá ló ń kojú TCN láti mójútó right of way yìí. Ìwádìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ right of way ni àwọn ènìyàn ti wọ inú rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti di ẹjọ́ báyìí tí àwọn ènìyàn kan sì ń béèrè fún owó gbà-má-bínú lórí ilẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kọlọ̀rọ̀sí ló ti wọ orí ilẹ̀ náà láì kò sí ẹ̀tọ́ kankan rárá. Èyí sì ń jẹ́ ìṣòro fún àṣeyọrí àjọ TCN. Orúkọ mi ni amójú ọ̀rọ̀ Sule Ahmed Abdulaziz. Èmi ni ọ̀gá pátápátá àjọ Transmission Company of Nigeria. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó mú wàhálà bá àjọ TCN èyí tí kò dára rárá, ìyẹn ni ọ̀rọ̀ right of way. Ẹ ó rí wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òpó agbénáká wa ní àwọn ènìyàn ń kọ́ ilégbèé, ilé oúnjẹ àti àwọn nǹkan sí abẹ́ rẹ̀ tí kò yẹ kó wà níbẹ̀. À ń gbogbo àwọn ọmọ Nàìjíríà láti jáwọ́ nínú èyí nítorí pé kò dára fún yín, kò dára fún àjọ TCN, bẹ́ẹ̀ ni kò dára fún orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn wáyà tí ó wà lórí òpó agbénáká wa ló jẹ́ wípé iná tó lágbára ló wà lórí rẹ̀. Kí ènìyàn súnmọ́ jẹ́ ìṣòro, àgàgà kí ènìyàn wá kọ́ ilé sí abẹ́ àwọn wáyà wọ̀nyí. Wàhálà ló jẹ́ fún ìlera wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ abẹ́ àwọn wáyà agbénáká yìí di ilé ìtajà tàbí ilégbèé wọn. A kìlọ̀ fún yín, ẹ ká sáà yín kúrò ní àwọn abẹ́ wáyà wọ̀nyí. Ẹ má ṣe súnmọ́ àwọn ibi tí àwọn wáyà agbénáká yìí wà rárá. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn kan lọ jí àwọn kọ́pà wáyà tó wà lábẹ́ ilẹ̀ kó ní àwọn abẹ́ òpó agbénáká wa wọ̀nyí. Nǹkan tó léwu ni èyí jẹ́. Ó lè gbé yín, bẹ́ẹ̀ ni ó lè gbé àwọn òṣìṣẹ́ wa tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Àwọn kan tilẹ̀ máa ń lọ gbẹ́ ilẹ̀ ní àwọn abẹ́ wáyà àti àwọn òpó agbénáká wọ̀nyí. Nǹkan tí kò dára ni. À ń gbìyànjú láti rí i pé gbogbo nǹkan tí mo mẹ́nubà yìí ni kò ṣẹlẹ̀. Gbogbo ẹni tí ó bá ń ṣe irú rẹ̀ yóò fi mú dánrin òfin. A kìlọ̀ fún yín, nǹkan tó lágbára ni. Àjọ TCN nílò láti ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú wípé ìjọba ló ní ilẹ̀. Bí àpẹẹrẹ ní Àbújá, àwọn òṣìṣẹ́ ìjọba ń fún àwọn ènìyàn ní ìwé àṣẹ láti máa wọ inú ilẹ̀ wa. A kò ní agbára láti lé wọn, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe ìlanilọ́yẹ̀ fún wọn pé kí irú àwọn òṣìṣẹ́ tó ń fún wọn ní ìwé àṣẹ bẹ́ẹ̀ láti jáwọ́ níbẹ̀, nítorí ẹ̀mí àwọn ènìyàn tó wà ní irú agbègbè bẹ́ẹ̀ wà nínú ìṣòro. Bẹ́ẹ̀ ni ó ń ṣe ìdíwọ́ fún wa láti ṣe àwọn iṣẹ́ wa nígbà tí wọ́n bá dí ojú ọ̀nà wọ̀nyí lọ́nà. Bákan náà, ìṣòro yóò jẹ́ fún ìlera wọn. Ó yẹ kí wọ́n mọ̀ wípé àwọn atẹ́gùn tó ń jáde láti ara àwọn òpó àti wáyà agbénáká jẹ́ ìpèníjà fún ìlera wọn. Ìdí nìyí tí àwọn ènìyàn gbọ́dọ̀ fi jìnnà sí àwọn right of way wà níbi tí àwọn wáyà agbénáká wa gbà kọjá. Àtúbọ̀tán àwọn ìpèníjà wọ̀nyí kò ṣeé fẹnusọ. Àwọn ọ̀kan-ò-jọ̀kan iṣẹ́ ìpèsè iná ọba ni wọ́n ń dá dúró. Kíkọ́ ilé epo súnmọ́ àwọn òpó àti wáyà agbénáká jẹ́ ìṣòro ńlá pátápátá. Eléyìí lè jẹ́ kí iná ọba máa ṣe ségesège. Bí iná ọba bá ń ṣe ségesège, ó lè mú àkùdé bá ètò ọrọ̀ ajé, ó sì lè sọ orílẹ̀-èdè di àkúrẹ̀tẹ̀.
yẹ kí gbogbo àwọn tó kọ́ nǹkan sí àwọn abẹ́ òpó wáyà wa mọ̀ pé ìṣòro ló mú bá iṣẹ́ wa. Ó jẹ́ ìṣòro fún àwọn amójú ẹ̀rọ wa láti lè ṣiṣẹ́ dáradára látàrí wípé wọ́n ti kọ́ ilé sí àwọn abẹ́ wáyà, àwọn ilé oúnjẹ àti àwọn ibi tí wọ́n ti ń sùn pàápàá. À ń pàrọwà fún gbogbo ẹ̀yin ènìyàn láti jáwọ́ nínú èyí kí àjọ TCN lè pèsè iná ọba fún àwọn ọmọ ilẹ̀ yìí. Gbogbo àwọn tó ti kọ́ tàbí ń gbìyànjú láti kọ́ nǹkan sí àwọn ọ̀nà right of way wa mọ̀ wípé kò dára rárá. Ó lè ṣe àkóbá fún ìlera wọn bí iná kò tilẹ̀ gbé wọn, nítorí gbogbo àwọn atẹ́gùn tó ń jáde láti ara àwọn òpó àti wáyà wọ̀nyí lè jẹ́ ìpèníjà fún wọn. Ìdí nìyí tí a fi ń ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú láti má ṣe súnmọ́ ibi tí àwọn wáyà tí òpó iná ọba yìí wà. Ẹ lè gba ibẹ̀ kọjá, ṣùgbọ́n ìṣòro ńlá ni kí ẹ dúró sí abẹ́ rẹ̀. Gbogbo àwọn tó ń lò ó fún kátàkárà wọ̀nyí ó yẹ kí wọ́n mọ̀ àtúbọ̀tán àti ìṣòro tó wà níbẹ̀. A rọ̀ wọ́n láti jáwọ́ nípa lílo abẹ́ àwọn wáyà àti òpó agbénáká wa fún ìtajà tàbí ilégbèé wọn. Ẹ lè rí ilẹ̀ ní ibòmíràn yàtọ̀ sí àwọn ibi tí wáyà wa gbà kọjá. Má ṣe kó ìpalára bá ẹ̀mí rẹ̀. Má ṣe kó ìpalára bá àwọn oníbàárà rẹ̀. Láìpẹ́ yìí ni a gbọ́ ìròyìn ní agbègbè Enugu sí Nkalagu níbi tí àrá ti sán sọsẹ́ fún àwọn wáyà wa. Ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sí abẹ́ wáyà wọ̀nyí tí wáyà tí ó sì já yìí sì bọ́ sí orí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà. Iná jó gúrúgúrú, wọn kò rí nǹkan kan mú lára ọkọ̀ náà. A dúpẹ́ wípé kò sí ènìyàn nínú ọkọ̀ náà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀. Irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí lè jẹ́ àkóbá fún àwọn aráàlú. A sì ń kìlọ̀ fún àwọn ènìyàn láti jìnnà sí àwọn abẹ́ wáyà àti àwọn òpó agbénáká wa. Má ṣe dúró síbẹ̀, má ṣe káràkátà níbẹ̀, má tilẹ̀ gbé ọkọ̀ rẹ sí àwọn abẹ́ wáyà wọ̀nyí. Ẹ jẹ́ kí ibẹ̀ wà ní ọ̀gbagadè ní gbogbo ìgbà, nítorí a kò mọ ìgbà tí wàhálà lè ṣẹlẹ̀ tàbí ìjàmbá kan lè ṣẹlẹ̀ èyí tí ó lè lágbára. Wà níbi tí a ti ṣe fọ́níṣọ̀ nítorí a kò ní ibi tí a fẹ́ dúró sí. A bá ara wa ní ibi báyìí. Bí a bá rí ibòmíràn láti ṣe, a ṣetán láti kúrò ní abẹ́ wáyà. Bí ìjọba bá ṣe ìrànlọ́wọ́ fún wa, inú wa yóò dùn, a ó sì kúrò ní ibí yìí. À ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí wọ́n fún wa ní ibi tí ó dára láti lè ṣe wa. Ìgbà àkọ́kọ́ nìyí tí màá gbọ́ wípé ṣíṣe iṣẹ́ ní àwọn abẹ́ wáyà agbénáká yóò ṣe ìpalára fún ẹ̀mí àti ara ènìyàn. Àwa ni a ń ṣe fọ́níṣọ̀ níbí yìí. A ní ìforúkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ló fún wa ní ìwé àṣẹ láti máa ṣe wa. Àti ń ṣe wa kí ó tó di wípé wọ́n fa wáyà kọjá ní ibí yìí. À ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí wọ́n bá wa pèsè ibi tí ó dára bíi ti ọjà àkúgbó, nítorí àwa náà mọ̀ wípé ṣíṣẹ́ ní abẹ́ àwọn wáyà agbénáká jẹ́ ìṣòro púpọ̀. A fẹ́ kí wọ́n bá wa wá nǹkan ṣe ní agbègbè Lúgbé yìí. Àwa náà kò fẹ́ dúró sí àwọn abẹ́ wáyà agbénáká wọ̀nyí. Inú wa yóò dùn bí ìjọba bá lè ṣe eléyìí fún wa. Ó ti pẹ́ tí a ti ń ṣe fọ́níṣọ̀ ní ibí yìí. Ní nǹkan ọdún 8 sẹ́yìn, ìjọba kò ṣetán láti ràn wá lọ́wọ́ láti kó wa kúrò ní ibí yìí fún iṣẹ́ wa. A rọ̀ ìjọba kí wọ́n ṣe gbogbo agbára wọn láti ṣe ìrànlọ́wọ́ fún wa nípa wíwá ibòmíràn fún wa. Gbogbo wa ni a mọ̀ wípé ṣíṣe ní àwọn abẹ́ wáyà wọ̀nyí ìṣòro ńlá ló jẹ́. Kò dára kí a máa wà ní abẹ́ wáyà yìí rárá. Gbogbo wa ni a mọ̀ wípé eléyìí kò dára. À ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba kí wọ́n bá wa wá ibòmíràn fún iṣẹ́ wa. Láti nǹkan ọdún 15 ni mo ti wà ní ibí yìí. À ń bẹ̀bẹ̀, a sì gbà wípé a ó ní ìjọba tí ò gbọ́ ìpè wa láti bá wá nǹkan ṣe nípa ibi tí a wà yìí, nípa kí wọ́n kó wa kúrò lọ sí ibi tí ó dára ju bí a ṣe wà ní abẹ́ wáyà yìí lọ. Gbogbo wa ni a mọ̀ wípé kò dára. Nígbà tí wọ́n ń fa àwọn wáyà yìí, wọ́n ní àwọn yóò sọ fún wa ìgbà tí wọ́n yóò gbé iná lé àti wípé àwọn yóò kó wa kúrò ní ibí yìí. Títí di àkókò yìí, à ń dúró de ìgbà tí wọ́n yóò kó wa kúrò.
wọn kò lè kó wa kúrò ní ibí yìí láì kò pèsè ibòmíràn fún wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a mọ̀ wípé wíwà ní abẹ́ wáyà jẹ́ ìṣòro ńlá àti pé wàhálà pátápátá ni. Kò sí ẹni tí inú rẹ̀ dùn sí láti máa ṣiṣẹ́ lábẹ́ wáyà. Bí ìjọba bá lè ràn wá lọ́wọ́, inú wa yóò dùn kí wọ́n má ṣe lé wa níbi tí a ti ń ta ọjà wa. Bẹ́ẹ̀ ni a rọ̀ kí wọ́n má ṣe lé wa bí ajá. Bá lè fún wa ní ibòmíràn bíi ti irú Kúgbó, inú wa yóò dùn, a ó lè máa ṣiṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Òpó 18 ni a wà yìí. Eléyìí ni ọ̀tà àtijọ́ sí pápá Lanto 132 kV line. Nígbà tí agbáṣẹ́ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo àwọn tó ń da ìdọ̀tí sí ibí yìí kò fún wọn láàyè láti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. A ní láti wá sí ibí yìí, a sì rọ agbáṣẹ́ṣe láti wá àwọn òṣìṣẹ́ aláàbò. Ní ọjọ́ tó fẹ́ bẹ̀rẹ̀, wọ́n ní àwọn kò ní gba agbáṣẹ́ṣe láàyè láti ṣiṣẹ́ kankan lábẹ́ àwọn wáyà wa. Nígbà tí àwọn agbófinró dé, àwọn ará àdúgbò gbé oògùn jáde, ṣùgbọ́n mo jẹ́ kí wọ́n mọ̀ wípé ìjọba àpapọ̀ ló ní ilẹ̀. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kò dára rárá, bẹ́ẹ̀ ni kó má ṣe máa fi oògùn na ẹnì kankan. Ṣùgbọ́n wọ́n kọ̀, wọ́n ní àwọn ò ní gbà, wọ́n fi àáké kọ́rí. Eléyìí wá mú àwọn aláṣẹ TCN ní kí wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ láti rí pé kò sí wàhálà kankan. Ẹ̀yin náà ẹ wo ibi tí a wà yìí, ìdọ̀tí pọ̀ jù báyìí lọ. A kó kúrò díẹ̀ níbẹ̀ nínú rẹ̀ ni. Ó ń ṣe àkóbá fún àwọn wáyà àti òpó agbénáká wa. Nǹkan tí a fẹ́ dẹ́kun rẹ̀ ni èyí, kí ìjàmbá iná má bàa ṣẹlẹ̀ ní àwọn abẹ́ wáyà agbénáká wa. A wà láàrin òpó 536 sí 537 yẹn ní ìwọ̀ oòrùn Ìkẹjà Àkàngbá 330 kV line 1 ní agbègbè kan ní Lagos. Ó wà láàrin Ìgàndò sí Ìkọ̀tún. A ní àwọn wáyà wa méjì tó gba ibí yìí kọjá ní ìpínlẹ̀ Èkó. Inú kòtò ní ibi ìwà tẹ́lẹ̀ kí ó tó di wípé wọ́n fi ìdọ̀tí dìde ibi tó dé yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ fún wa, àwọn ará àdúgbò yìí ló sọ ibí yìí tí a wà yìí di ilé ìdọ̀tí kí ó tó di wípé àdúgbò yìí fẹ̀jú sí i. Eléyìí ló fà á tí ẹ fi rí òbítíbitì ìdọ̀tí níbí yìí. Wọ́n lè sọ iná sí èyí, ó sì lè ṣe àkóbá fún òpó àti wáyà agbénáká wa. Èéfín iná tó bá ń jáde lè fa ìṣòro fún àwọn wáyà wa. Bí iná ilé yìí bá bàjẹ́, a ó pàdánù owó lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìdọ̀tí yìí ń ṣe àkóbá fún àwọn òpó wáyà wa. Eléyìí ni ìṣòro tó ń kojú irú agbègbè yìí. Bẹ́ẹ̀ ni ó ń fa ìdíwọ́ láti lè ṣe àtúnṣe kankan ní irú agbègbè yìí lórí àwọn wáyà agbénáká wa. Bí àpẹẹrẹ, kí ó tó di wípé wọ́n dé ibi báyìí, a ní láti lọ gba ibòmíràn. Àwọn kan ń pe ara wọn ní ọmọ onílẹ̀ tí wọ́n ti sọ ara sọ di ọ̀nà ọlà. Láti lè fi òpin sí èyí, ìjọba gbọ́dọ̀ wà pẹ̀lú ọwọ́ agbára. Pẹ̀lú àwọn ọlọ́kan-ò-jọ̀kan ìpèníjà wọ̀nyí, àjọ TCN dá bẹ̀bẹ̀ nípa ìpèsè iná ọba. Wọ́n ń ṣe ìfikùnlukùn pẹ̀lú àwọn aráàlú tí wọ́n sì ń pè fún òfin tí yóò dáàbò bo àwọn irinṣẹ́ wọn. Bẹ́ẹ̀ ni kí wọ́n rí wípé wọ́n sanwó gbà-má-bínú fún gbogbo àwọn tó bá ní ẹ̀tọ́ sí i láti gbà á. Gbogbo àwọn ilé tàbí nǹkan mìíràn tí wọ́n kọ́ èyí tí kò bá òfin mu ni wọ́n ti mú kúrò ní ojú ọ̀nà báyìí. Bẹ́ẹ̀ ni ìtanijí ti ń lọ lọ́wọ́ láti lè jẹ́ kí
àwọn aráàlú mọ right of way àti pàtàkì rẹ̀ nípa ìpèsè iná ọba. Ó jẹ́ èyí tí yóò rọrùn fún ìpèsè iná ọba ní Nàìjíríà àti ìdàgbàsókè ọjọ́ iwájú. Tracorp. A wà ní abẹ́ ọ̀kan nínú àwọn òpó àti wáyà agbénáká wa ní agbègbè ìwọ̀ oòrùn Ìkẹjà Àkàngbá. Ibi tí a wà yìí ni Àgùdà. Bí ẹ bá ń wo òpó wáyà wa, a ó rí i pé wọ́n kọ́ ilé sí abẹ́ rẹ̀. Èyí sì jẹ́ kí ìṣòro wà bí a bá fẹ́ ṣe àyẹ̀wò rẹ̀. Lára àwọn nǹkan tó wà lábẹ́ wáyà wọ̀nyí ni ilégbèé, ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì kan àti ilé ìtajà. Ní apá ọ̀tún àti apá òsì ni wọ́n kọ́ ilé sí abẹ́ wáyà wa. Wàhálà ńlá ni èyí jẹ́ fún wa nítorí kò fún wa láàyè láti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni ìdènà ló jẹ́ fún àṣeyọrí iṣẹ́ wa. Bí a bá fẹ́ sọ àwọn wáyà kalẹ̀ láti orí òpó agbénáká, ìṣòro ni yóò jẹ́ fún wa látàrí àwọn ilégbèé àti ilé ìjọsìn tó wà lábẹ́ rẹ̀. Yàtọ̀ sí èyí, ìṣòro ńlá ni yóò jẹ́ fún ìlera àwọn ènìyàn tó ń gbé abẹ́ wáyà. Ó tún jẹ́ ìṣòro fún ìṣẹ̀mí ayé wọn. Iná tí àwọn wáyà wọ̀nyí ń gbé kọjá lágbára púpọ̀ fún ìlera ẹ̀dá. Bí irú wáyà bẹ́ẹ̀ bá já lulẹ̀, ìṣòro ńlá pátápátá gbáà ni èyí jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ẹ̀mí ni yóò bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Bí ẹ bá wo bí báyìí, ẹ ó rí i pé wọ́n ti kọ́lé sí àwọn abẹ́ wáyà tí ó sì súnmọ́ tipẹ́tipẹ́. Bí a bá rí ìpèníjà ńlá, take two. Eléyìí jẹ́ ìpèníjà ńláńlá fún àjọ TCN. Wọn kò ní lè ṣiṣẹ́ kankan tàbí kí wọ́n ṣe àtúnṣe nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ látàrí bí wọ́n ṣe kọ́ ilé káàkiri àwọn abẹ́ wáyà wa. Kò dára rárá. Nígbà tí wọ́n ń fa àwọn wáyà yìí ní ọdún 1968, kò sí àwọn ilé kankan tó súnmọ́ ibi báyìí. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn right of way wa ò ní àwọn èèyàn ti wọnú rẹ̀ látàrí wípé wọn kò bìkítà pé iná ló gba ibẹ̀ kọjá. Bẹ́ẹ̀ ni ìjọba ti gba gbogbo ilẹ̀ tó wà ní ibí yìí nígbà náà láti lè fa àwọn wáyà kọjá. A ní right of way láti fa àwọn wáyà wọ̀nyí fún 330 kV line ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 15 ní apá ọ̀tún àti ní apá òsì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kọ́lé sí bíbáyìí àti àwọn tó ń gbé àdúgbò yìí ní kò tẹ̀lé. Èyí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Nǹkan tí èyí túmọ̀ sí ni wípé ní apá ọ̀tún àti apá òsì tí wọ́n ti wọnú right of way wa, ìṣòro ńlá àti ìpèníjà ni èyí ò jẹ́ fún wa lọ́pọ̀lọpọ̀, pàápàá nígbà tí a bá fẹ́ ṣe àtúnṣe kankan. Kì í ṣe eléyìí nìkan, ó ṣeé ṣe kí wáyà já lulẹ̀. Bí wáyà bá já lulẹ̀, àdánù pátápátá ni yóò jẹ́ ní irú àdúgbò yìí. Ọ̀nà láti jẹ́ kí iná ọba dúró dáadáa lè jìnnà, ṣùgbọ́n kò ṣòro láti dé nípa kíkojú àwọn tó ń wọnú right of way. Kì í ṣe wípé àjọ TCN ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn aráàlú àti ìjọba nìkan o, ṣùgbọ́n wọ́n tún ń ṣe àwárí ọ̀nà ìdàgbàsókè fún orílẹ̀-èdè láti ara iná ọba tó dúró dáradára. Pẹ̀lú èyí, ilẹ̀ Nàìjíríà yóò máa dára nígbà tí àwọn nǹkan amáyédẹrùn bá dúró dáradára. A dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ darapọ̀ mọ́ ètò tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Stephanie Odia. A ó tún máa pàdé nígbà mìíràn. Ó dàbọ̀.